kún o pé ó sì kún pé nísìnyí pé máa bọ́ aṣọ mi padà pé àwọn máa wá ní láti bá mi lájọṣepọ̀ wọ́n ní àwọn máa ní bá mi lájọṣepọ̀ pé kinní yẹn pé ó ti ń àfẹ́ẹ̀tì mi gan pé Ọlọ́run pé kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn gan wọ́n bá mi pàdé ní òní pé àwọn ní láti bá mi lájọṣepọ̀ so that wọ́n á lè kó gbogbo kinní yẹn pé ṣé mi mọ̀ pé àfa Ọlọ́run ni wọ́n pé àwọn dẹ̀ máa ń lọ sórí òkè àràfà pé tó bá ti bá mi lájọṣepọ̀ pé kinní yẹn ó máa lọ pátápátápátá ìgbà tí máa gbọ́ ọ̀rọ̀ àjọṣepọ̀ máa sọ pé èmi ò ní lè ṣe àjọṣepọ̀ pẹ̀lú yín o ẹ̀yin tẹ́ jẹ́ àfa pé àjọṣepọ̀ ṣe tí wàá dé nínú ọ̀rọ̀ yìí wọn láwọn fẹ́ ẹ̀pù mi ni o kíníkan wọ́n ṣà ń súnmọ́ mi wọ́n ṣe ń súnmọ́ mi náà ni mò ń sún sẹ́yìn mo ṣàsún sí ẹnu ọ̀nà mo wá tẹ́sítì ọ̀rẹ́ mi yẹn pé tètè má bọ̀ lókè kó wá bá mi bá yẹn o ti fẹ́ máa pé kó máa bọ̀ lókè pé kó wá bá mi so ìgbà tọ́rẹ́ mi yẹn wá kanlẹ̀kùn tọ́rẹ́ mi wá wọlé mo wá sílẹ̀ wọ́n ní ta ló ń kanlẹ̀kùn mo ṣàwá sílẹ̀kùn wá rí pọ̀rẹ́ mi ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣáàtì lórí WhatsApp ní pé ṣe báwọn sọ pé kí ọ̀rẹ́ mi máa wà ṣe káwọn ṣe kinní kan wọ́n á ní pé tí sísítẹ́ẹ̀mì ò ti gbà káwọn bá mi lájọṣepọ̀ pé kémi lọ wá 350,000 naira wá pé kí n lọ wá 350,000 naira wá pé 350,000 yẹn làwọn máa akọ àgbò báwọn máa ra àgbò báwọn máa fi omi ẹ̀jẹ̀ àgbò ẹ má bínú kí lẹ porúkọ àfáà yẹn lẹ́ẹ̀kan náà wọ́n ní pé ṣe bí bottle water náà kọ́kọ́ sọ pé. sista nọmẹ kí lẹ porúkọ àfáà yẹn. àmì Ọlọ́run ṣé ṣẹ̀káyà bí kí ni correct spelling ṣé ṣẹ̀káyà bí SHEIK something like that Àjàdí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ orúkọ àfáà yẹn ni àmì Ọlọ́run ẹ má sọ̀rọ̀ yín lọ. Àjàdí àmì Ọlọ́run láti ìlú Ìlọrin. ẹ tẹ̀síwájú àfáà tí wọ́n sọ yìí ó ní àmì Ọlọ́run nígbà tọ́rẹ̀ mi wá àmì Ọlọ́run láti ìlú Ìlọrin so bí ọ̀rẹ́ mi ṣe wá wọlé wọn bẹ̀rẹ̀ sí ní ṣàmì lórí WhatsApp pé àwọn dẹ̀ fẹ́ fún mi ní wọ́n fẹ́ ṣe deliverance yẹn fún mi pé bọ̀ọ́yọ̀ pé mi ò rẹ́dí pé mo tún ní kọ́rẹ́ mi máa bọ̀ pé ṣé bọ́ọ̀rẹ́ mi tán ní ó ń ṣe mí náà ni mo tún jẹ́ kó wọlé yìí wọ́n á ṣàtìmí ní WhatsApp wọ́n wá sọ̀rọ̀ níṣojú ọ̀rẹ́ mi mọ́ wọ́n á ní pé kó kúkú la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ kí ọ̀rẹ́ mi gbọ́ ká rí ọ̀rẹ́ mi yẹn gbọ́ ó ní pé mo gbọ́ pé kékeré ń ṣe mí kí n lè sọ pé mo fẹ́ la àṣírí pé ṣé tó bá lọ ṣe nǹkan míì fún mi ńkọ́ wọ́n á ní òkè wọ́n bá ní kẹ́mi lọ wá 350,000 wá sí tèmi ò ti gbà káwọn bá mi lájọṣepọ̀ 50,000 wá pé 350,000 yẹn la máa fi ra àgbò táwọn máa fi ẹ̀jẹ̀ àgbò yẹn táwọn máa fi wẹ̀ mí pé tí wọ́n ní ibo lèmi ti fẹ́ rí 350,000 wọ́n á ní pé mo ò lè rí 350,000 wọ́n á ní òkè o tí ìjọba ti lè rí kan fún mi ní ọ̀sẹ̀ kan wọ́n wá fún mi pé kí ọṣẹ yẹn wẹ̀ tí má ti fi ọṣẹ yẹn wẹ̀ pé 350,000 yẹn pé máa rí pé ìfàtí gan kí February tó parí pé máa ra mọ́tò máa ra olórúkọ mọ́tò kan tó ń dá pé tí tọ́lọ̀ pé tí n bá lò dáadáa gan pé máa ra Lamborghini ní òkè wọ́n ṣe wá fún mi lọ́ṣẹ yẹn ni wọ́n tún fún mi ní kọ̀ìnkọ̀ìn tí màá fi wẹ̀ mo wá gba ọṣẹ àti kọ̀ìnkọ̀ìn yẹn mo wá gbà ní ọwọ́ wọn so bí mo ṣe wá gbà ìgbà tó fẹ́ fún mi ní kọ̀ìnkọ̀ìn yẹn wọ́n fún mi ní ìṣojú ọ̀rẹ́ mi o wọ́n sún síbi ẹ̀yìn báyìí wọ́n wá fún mi pé kí n kíp ẹ̀ kí má jẹ́ kí ọ̀rẹ́ mi rí so mo wá sọ fún wọn pé òkè pé wọ́n wá ní pé kí n kó tó di pé wọ́n sọ pé kí n wá láàárọ̀ wọ́n sọ wípé kí èmi àti ọ̀rẹ́ mi kájọ sùn sí ọ̀dọ̀ wọn mọ́jú pé tó bá dàárọ̀ pé sì sẹ́ pé ilẹ̀ ti ṣú pé àwọn nìkan ló dẹ̀ wà ní rúùmù yẹn pé a máa lọlé mo ní mi ò lè sọ fún ọ̀rẹ́ mi pé kájọ sùn tí wọ́n pé torí ọ̀rẹ́ mi ò lè ever sùn ta láyé pé ọ̀rẹ́ mi yẹn pé kò lè ever sùn ta pé kò ní gbà tí n bá sọ pé kò ní gbà wọ́n ṣàníyàn pé kí má wọrí iná pé kí n sọ fún pé kájọ sùn pé ní tìta bá fẹ́ làwọn máa rà fún wa pé ká order anything mo á ní pé mi tiẹ̀ lè sọ tìta gan kọ́rẹ́ mi tiẹ̀ gbọ́ ìgbà tí mo ṣáà tẹnu pé mi lè sọ mo wá ṣe bíi pé mo ti ṣáàtì ọ̀rẹ́ mi wọ́n ní mo ti ṣáàtì ọ̀rẹ́ mi pé ọ̀rẹ́ mi sọ pé láyéláyé pé ká máa lọlé pé a gbọ́dọ̀ sùn síta pé bó ṣe jẹ́ àfáà yẹn gan pé ọ̀rẹ́ mi gan ń bẹ̀rù pé ká máa lọ so àṣàwà wọ́n ní òkè pé ìgbà tọ́rẹ́ mi ti sọ pé a lè sùn pé ó yá pé kò sí wàhálà náà pé kémi jí padà wá ní àárọ̀ ọjọ́ kejì pé omi tó wà lọ́mìí pé kí n drop ẹ̀ pé kí n má mú lọlé o pé torí tó bá kàn mí lára pé another problem ni mo wá drop omi yẹn mo wá wọ́n wá fún mi lọ́ṣẹ̀ àti kọ̀ìnkọ̀ìn yẹn ìgbà tó wá dàárọ̀ ọjọ́ kejì wọ́n wá ń pè mí pé àwọn tí ń check out pé àwọn tí ń padà sí Ìlọrin wọ́n láwọn tí ń padà sí Ìlọrin láàárọ̀ yẹn pé kí n sáré wá báyìí gbogbo ìgbà yẹn náà mo sì believe wọn náà bọ̀ ìgbà tó wá sọ̀rọ̀ ìbálàjọṣepọ̀ mo máa ń lò ṣé àfáà yìí máa jọ àfáà Ọlọ́run lóòótọ́ tí ó tún sọ pé òun fẹ́ bá mi lájọṣepọ̀ mo ṣáà gọ́ ọ̀kadà mo wá lọbẹ̀ láàárọ̀ wọ́n wá gbé omi yẹn fún mi ẹ̀jẹ̀ tí mo rí nínú omi yẹn náà sì wà nínú omi yẹn láti
láti bí àná yẹn wọ́n wá gbé omi fún, wọ́n wá ní pé kí má jẹ́ kó kàn mí lára pé kí n lọ dànù. So ìgbà tí mo wá dànù wọ́n wá ní pé ọṣẹ yẹn pé kí n make sure pé mo wẹ̀ ní aago 12 òru. Wọ́n wá ní kí n make sure pé mo wẹ̀ ọṣẹ yẹn ní aago 12 òru, pé tí n bá fi lè wẹ̀ ọṣẹ yẹn báyìí pé màá rí owó tó pọ̀, pé màá dẹ̀ wá bá wọn ní Ìlọrin, pé tí n bá dẹ̀ ti wá bá wọn ní Ìlọrin pé màá lo ọjọ́ 3 pẹ̀lú wọn, pé oníṣẹ́ táwọn fẹ́ ṣe fún mi. So ìgbà tí mo wá délé, ọ̀rẹ́ mi wá rí ọṣẹ yẹn lọ́wọ́ mi, ọ̀rẹ́ mi wá sọ pé ibo mo ti rí kànkàn ìbílẹ̀ àti ọṣẹ. Mi ṣáà wá dá lóhùn torí gbogbo nǹkan tá àfáà yẹn sì sọ fún mi gan bíi pé kí n kàn pa ọ̀rẹ́ mi yẹn dànù ló ṣe ń ṣe mí, bíi pé kí n pa dànù ló ṣe ń ṣe mí. But mo ṣáà rò pé Ọlọ́run má jẹ́ pé ẹ̀mí èèyàn ò ní tọwọ́ mi, kò ní tọwọ́ mi wọ́n. Mo ṣáà calm. Okay, nígbà tí wọ́n wá ti wá lọ, wọ́n wá pè mí lọ́jọ́ kejì pé ṣé mo ti lo ọṣẹ yẹn, pé ṣé mo ti lo ọṣẹ yẹn. Wọ́n wá ní pé mi ìgbà yẹn mo ti lò wá dòní gan mi ò lọ ọṣẹ yẹn. Wọ́n wá ní pé wọ́n ṣáà ń pè mí pé ṣé mo ti lọ, wọ́n máa pé mo ti lo ọṣẹ yẹn. Tó tún wá di ọjọ́ kẹta wọ́n tún pè mí náà pé ṣé mo ti lo ọṣẹ yẹn, pé bẹ́ẹ̀ pé mo ti lo ọṣẹ yẹn pé pé màá ti lówó, pé màá ti wá bá àwọn ní Ìlọrin náà. Mo wá ní mo ti lo ọṣẹ yẹn. So ìgbà tí mo wá wò pé tí ìtàn ti ń pè mí pé kí n lọ ọṣẹ, mo á mú ọṣẹ yẹn àti kọ̀ọ̀kan, mo á ní pé kí n lọ wẹ̀. Mo wá wò pé àfáà yìí ní pé tí n bá ti lo ọṣẹ yìí pé kọ́dún yìí, kí oṣù yìí tó parí pé màá la Lamborghini. Wọ́n pa àfáà yìí àwọn gan ò ní mọ́tò débi pé kíní ìgbà táwọn lọ́ṣẹ tó lè jẹ. Ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Ẹ ń gbọ́. Ẹ ló ṣe ń gbọ́ mi? Okay, wọ́n á ní ìgbà tí àfáà yìí fún mi lọ́ṣẹ pé ọṣẹ tó lè wáyé tí àfáà yìí ò ní Lamborghini. So mo kàn wá mú ọṣẹ yẹn, má rò pé spirit mi ò wẹ ọṣẹ yẹn rárá, spirit mi ò wẹ ọṣẹ yẹn. Then dáàdì mi ti máa ń sọ àwọn kan báyẹn fún wa pé anything. Èèyàn kan ń pè mí lórí WhatsApp ni, ẹ má bínú, mi ì mọ̀ èèyàn tó ń fi fake number ń pè mí báyìí, ẹ dẹ̀ rí pé mo wà live. Hello, ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Dàbí pé àmì Ọlọ́run ti ń pe ìyá wa yìí, wọn fẹ́ kó káàsì ọ̀wọ́n. So ẹni tó bá mọ àmì Ọlọ́run ti káàsì o. Ìwọ tó ní Lamborghini, o ní ọkọ gba ọṣẹ, o dẹ̀ fẹ́ bá wọn sùn pé o fẹ́ ra, pé tó bá ti wẹ ọṣẹ yẹn wọ́n máa ra Lamborghini. Nǹkan tá à ń sọ nìyẹn. A ní gbogbo àwọn àfáà pátá, kò sí áyà àti Kùránì tó lè kà tó lè ṣe nǹkan kan. Ogun ní gbogbo wọn ń ṣe kúrà. Ìyá ọ̀nà mẹ́ta bá ti wà mẹ́ẹ̀ lè tẹ̀síwájú tí ẹ bá ti parí kọ́ yín. Hello sà. Hello, ṣé ń gbọ́ mi sà? À ń gbọ́ yín. Ní à ń gbọ́ yín, ẹ máa sọ̀rọ̀ yín. Okay, ẹ má bínú, strange number kan ló ń pè mí. So bí ìgbà tí máa fẹ́ wẹ ọṣẹ yẹn, májì mi kan ṣáà sọ mi pé kí n má wẹ ọṣẹ yẹn jàre. Mo ṣe mú aṣọ yẹn, mo ṣe dá padà nìyẹn, mo wá wẹ ọṣẹ náà. Ó ṣàwá ń ti stop mi pé pé mo complain pé mi ò rówó, pé ó yẹ kí n ti wẹ ọṣẹ, pé tí n bá wẹ ọṣẹ yẹn gan pé màá ti wá bá àwọn ní Ìlọrin so that àwọn á lè mọ iṣẹ́ ọjọ́ 3 tán fẹ́ ṣe fún mi yẹn. Mi ṣáà wẹ ọṣẹ. So ìgbà tó wá yá wọ́n ṣáà máa disturb mi pé ọṣẹ yẹn gangan pé kí n wẹ̀. Mo wá sọ fún wọn pé mo ti wẹ ọṣẹ yẹn, but mo parọ́ fún wọn ni pé mo ti wẹ̀, mi ò wẹ̀. So wọ́n ṣáà pé ó yẹ pé kí n máa bọ́ Ìlọrin, sí tí mo ti wẹ ọṣẹ yẹn pé kí n máa bọ́ Ìlọrin pé wọ́n wá ní pé ṣé ọṣẹ yẹn ò ṣiṣẹ́ fún mi ni. Wọ́n á ní nǹkan ò kí ń tètè ṣiṣẹ́ lára mi, pé nǹkan ò kí ń tètè ṣiṣẹ́ lára mi. Wọ́n á ní pé orú ara wo ni mo ní tí nǹkan ò kí ń tètè ṣiṣẹ́ lára mi. So ìgbà tó wá yá, ìgbà tí mo wá tún wá ro ọ̀rọ̀ yẹn, bí inú yẹn ṣáà ń bí mi, ọ̀rẹ́ mi tó wà lọ́dọ̀ mi yẹn bí mo kàn ṣe pé ní ẹ̀ pé wá blessing kan, why you carry. Mo wá sọ fún ọ̀rẹ́ mi yẹn pé why tó ṣe, torí ọmọ ìlú kankan ni èmi àti ọ̀rẹ́ mi yẹn. Mo sọ pé why tó ṣe mú, torí ọ̀rọ̀ yẹn ó tí wù mí kí n béèrè lọ́wọ́ ẹ̀ tipẹ́tipẹ́, torí inú ilé kan lájọ ń gbé àdẹ̀jọ́ ń sùn. Ọ̀rọ̀ yẹn ṣáà ń ru mí nú. Mo ṣáà sọ pé wetin I do you now, kí ni mo ṣe fún ẹ tó fi gbé ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ babaláwo tó pé program yẹn ṣe kúnlẹ̀ nìyẹn. Bó ṣe ní pé òun rẹ́dí àti tẹ̀lé mi lọ sí anywhere tèmi wá fẹ́ lọ, pé òun máa lọ búra tó ń bá mú orúkọ mi lọ anything, pé wáyé tèmi ṣe máa ro orúkọ bá yẹn sí òun. Má sọ pé àfáà tájọ lọ bá ní ọjọ́ yẹn pé àwọn ló sọ fún mi pé nǹkan báyìí. Mo ṣe ní pé pé kí ni pé ká kó ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ àwọn parents wa. Gbàtà dé kó ọ̀rọ̀ lọ sọ́dọ̀ àwọn parents wa ni ọ̀rẹ́ mi dẹ̀ dúró níwájú òòṣà tó wà ní ìlú wa, tó ọ̀rẹ́ mi dẹ̀ búra pé tóun bá ṣe nǹkan báyẹn o, bí mo ṣe ní last week mo ṣe wọnú díẹ̀ àfáà yẹn pé àfáà onírọ́ ni yín,
pé gbogbo owó tẹ̀dẹ̀ gbà lọ́wọ́ mi kó tó di pé gbà yẹn gan ó tún nígbà kan báyìí tán sọ fún mi pé kí n wá new note 101 pé kí n wá new note 101 báwọn ó ṣàn fún mi láwọn oríṣiríṣi ìgbà kan wọ́n ní kí n wá new note 101 lẹ́yìn ìgbà tán lọ sí Ìlọrin yẹn pé so that since ọṣẹ táwọn fún mi yẹn tí ò ṣiṣẹ́ pé kí n sẹ́ndì owó sí àwọn pé new note 101 pé àwọn máa ṣiṣẹ́ kan sí pé àwọn máa lọ pin fún àwọn oníbàárà then ọṣẹ yẹn máa lè píìkì lára mi since mo sọ pé ọṣẹ yẹn ò píìkì lára mi so mo ṣàwà ní pé okay pé mo ti gbọ́ ìgbà kan mo tún ní pé kí n ra lord 21 pieces báwọn lọ gbàdúrà níbi kan pé báwọn ṣe débi bẹ́ẹ̀ pé orúkọ mi ló wá jáde níbi bẹ́ẹ̀ pé kí n ra lord 21 pieces so after that àgbà tẹ́mà tọ́rẹ́ mi ta ti lọ sílùú wa tọ́rẹ́ mi ti lọ búra níwájú kíní tó ń bá mú ẹni tí àbí tó ń bá ti ṣe kíní gbà tí wọ́n confront the àfáà máa sọ pé scammer nìyí pé olè nìyí pé owó tẹ̀dẹ̀ gbà lọ́wọ́ mi pé mi bá yín fa wàhálà o tẹ́ bá ti sí nǹkan kan tẹ́ ṣe sí mi lára pé ọṣẹ tẹ́ fún mi tí mo parọ́ fún yín pé mo wẹ̀ pé mi ò wẹ̀ ọṣẹ tẹ́ fún mi pé mi ò wẹ̀ ọṣẹ tẹ́ fún mi o pé mo kàn parọ́ fún yín pé mo wẹ̀ ọṣẹ yẹn ni o pé ọ̀rẹ́ mi tẹ̀dẹ̀ ṣe pé pa ti lọ sílùú wa pé wọ́n dẹ̀ ti bá wa ṣe kíní ẹ̀ pé ọ̀rẹ́ mi yẹn pé she is innocent that she doesn't pé kò ṣe anything pé ẹ̀dẹ̀ fẹ́ ba relationship wa jẹ́ bí wọ́n ṣe kíkọ́ tó máa fi reply mi pé ta leléyìí ta ló ń sọ̀rọ̀ mo pé ta leléyìí ta ló ń sọ̀rọ̀ ṣé ẹ save nọ́mbà mi tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ mí ni ṣé ẹ ṣe kíní kan mo ṣe náà pé ta ló ń sọ̀rọ̀ what do you mean mo ṣe wá ń change story fún mi bíi pé àwọn ò mọ̀ mí rí wọ́n á ní pé ó ti di bẹ́ẹ̀ àbí mo ṣe wá sọ fún àwọn èèyàn yẹn wọ́n á ní pé pé nǹkan báyìí ni kó tó di pé mo wá make video lórí ọ̀rọ̀ mi tí wàá parí ọ̀rọ̀ yẹn so àwọn èèyàn wá ń tàgì àmì Ọlọ́run kan wá níbi àmì èmi ò mọ èèyàn tó ń jẹ́ àmì Ọlọ́run tẹ́lẹ̀ èèyàn tẹ́mi mọ̀ tó ń jẹ́ àmì Ọlọ́run wá ń tàgì àmì Ọlọ́run kan pé wọ́n ní Canada ló wà pé he can never stoop so low to my level he can never do this and I said I don't know any àmì Ọlọ́run this is the àmì Ọlọ́run that I know this is his name this is his page ìgbà táwọn èèyàn ṣàwọn lọ sórí page wọ́n ti private account wọn both is Facebook and TikTok account wọ́n ti private page wọ́n ti ṣe everything then after then so someone reach out to me ìgbà tí wọ́n ṣe fídíò yẹn tí fídíò yẹn go viral àti live àwọn ṣe screen tẹ pé a lot of people from the àfọwọ́ wá di mi pé náà wá gbé mi iṣẹ́ wọ́n sọ pé mi fẹ́ orúkọ máa ẹ̀ pé mi mo bá orúkọ tí I have full evidence I have everything to back up my story I have everything with me pé mo bá orúkọ anybody jẹ́ tó bá mọ̀ pé mo bá orúkọ wọn jẹ́ ni kàn sue mi tí mi bá lè provide evidence ni pé ní ìgbà yẹn ni mo ṣe wọ́n ṣe accept pé bí mo bá orúkọ èèyàn jẹ́ so ó wá ní lọ́ọ̀yà kan báyìí tó ń wọnú DM mi náà tó wá sọ pé is here to ìgbà tó kọ́kọ́ wọnú DM mi wọ́n kọ́kọ́ sọ pé àwọn máa sue mi àwọn máa rán mi lẹ́wọ̀n pé ṣé mi ní family tó lè bá mi ṣe case ṣé mi ṣe kinní kan ṣá mo wá ní pé èmi ò ní lọ́ọ̀yà tó máa bá mi ṣe case yìí o pé èmi fara mi náà ni màá rojọ́ bọ́rọ̀ bá dẹ̀ ṣe ṣẹlẹ̀ náà ni màá ṣe sọ pé mo dẹ̀ nídìí evidence screenshot mo yẹ ṣòwò sí àkáǹtì wọn screenshot everything voice note wọn nígbà tó ń sọ pé ọ̀rẹ́ mi ní lára everything nígbà tó ń sọ pé wọ́n tó ń fẹ́ bá mi lájọṣepọ̀ tí mo sọ pé mo ṣe tó ń bó ṣe ń bẹ̀ mí ní WhatsApp pé kí n má bínú everything yẹn gbogbo everything evidence yẹn gbogbo everything ló wà lọ́wọ́ mi so gbà tí mo wá paste gbogbo àwọn kinní yẹn sí lọ́ọ̀yà yẹn tí mo paste everything sí lọ́ọ̀yà yẹn ní wọ́n á ní òkè o pé kí n send account mi pé 50k tí ó gbà lọ́wọ́ mi yẹn pé àwọn máa dá padà fún mi bí mo dẹ̀ ṣe drop account báyìí ni wọ́n dẹ̀ dá 50,000 naira yẹn padà fún mi mo dẹ̀ sọ fún wọn pé mo ti ṣe fídíò mo dẹ̀ ti sọ fún àwọn èèyàn ní online wọ́n á ní pé kí wọ́n kó tó gbọ́n wọ́n ní pé kí n má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn mọ́ pé má bínú pé kí n má tiẹ̀ sọ̀rọ̀ pé kí n má tiẹ̀ wá sọ online wá sọ anything mọ́ pé kí n delete ẹ̀ lórí page mi wọ́n á ní mo kí ṣe pé bí a tó pé owó tó ń tẹ̀ lọ́wọ́ mi yẹn gan ló ń ṣe mí pé but like I'm trying to save others because ìrísí ti pé I'm trying to save others pé torí nǹkan tó yà mí lẹ́nu jù ni wípé bí wọ́n ṣe sọ omi yẹn di ẹ̀jẹ̀ mọ́ mi lọ́wọ́ pé so and I'm scared èèyàn tó lè sọ omi di ẹ̀jẹ̀ mọ́ mi lọ́wọ́ tí mo mọ̀ tó ti fi àtúntò sára mo wá sọ fún ẹ̀bẹ̀ máa ń ṣàṣọ pé kí n delete everything kí n yẹ wá sọ online mọ́ kí n dẹ̀ private account mo dẹ̀ ní pé wọ́n ti invite mi sórí àwọn èèyàn ti fẹ́ mọ̀ wọ́n ti fẹ́ mọ̀ bọ́ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kó má di pé bí a mò ń parọ́ mọ́ àáfàá yẹn àbí something so I can't just keep short like that so bọ́ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn sà. so àwọn tó ń sọ pé bí a mo tẹjú bọlé like I said ìgbà tí mo bẹ̀rẹ̀ story mi ò tọ́jú bọlé we went to a swimming pool tẹ́ bá dé hòtẹ́ẹ̀lì yẹn picture mi báyìí náà fi ṣe kíní saloon wọn my own picture náà fi ṣe saloon wọn ní
DP mi yìí picture tó wà ní DP mi yìí hòtẹ́ẹ̀lì yẹn ni mo sì ti ya picture yìí hòtẹ́ẹ̀lì yẹn ni mo ti ya picture yìí so like mo ti máa lọ mo máa gym lóòtẹ́ẹ̀lì yẹn mo máa lọ ṣerun bíbẹ̀ even when I did my birthday ìgbà tí mo ṣe birthday mi ní 2022 hòtẹ́ẹ̀lì yẹn ni mo ti ṣe birthday mi so a máa ń lọ bẹ̀ lọ swim dáadáa that is not my first day kì í ṣe first time tí màá lọ sí hòtẹ́ẹ̀lì yẹn nìyẹn so bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn sà. ẹ ṣe ìyá wa so tá a bá ní ẹni tó fẹ́ sọ sí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bí èèyàn kọ́kọ́ ló ń sọ ẹni ẹlẹ́ni lòun ò mọ̀ Jamiu àmì Ọlọ́run ni so ẹ̀yin lẹ máa lọ ṣèwádìí bíyá ó pé 2 àbó pé 3 àbó pé 4 so àwọn ò mọ̀ yẹn so ẹni tó bá lọ́rọ̀ tó fẹ́ sọ ẹ lè tẹ̀síwájú ẹ ṣe gbogbo lé. ẹ ṣeun sísá mi ẹ jọ̀ọ́ ẹ má disclose location yín ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì ẹ dẹ̀ máa ṣọ́ra fáwọn calls tẹ́ máa gbé àtàwọn messages tẹ́ máa reply to. Alright, mo ṣe wà lórí life yìí náà mo ń gba ọmọ kọ́ yẹn kàn strange number. Wọ́n máa pè yín gan wọ́n sì máa gbé pè wọnú DM yín so ẹ wà ẹ̀kẹ́ heads up that's what I mean your heads up ẹ ṣeun. ti pè yẹn píkì ẹ̀rẹ̀ gbé sí speaker kí gbogbo wa gbọ́ ohun tó fẹ́ sọ. Sista Onome mo kí yín congratulations o Azumi pẹ́ ti lọ wọṣẹ́ báyìí wọ́n ti da aṣọ Èkó eégún bòyìn nílọrin ọkọ yẹ pé ọ̀tá yín wọ́n ti sọ wọ́n da lápàtà. ọkọ yẹ pé wọ́n ti ṣá ọ̀tá yín jákujàku mo ṣàbá yín yọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé àsọmọlé ayílála ẹ sì lọ wẹra inú ayílála ẹ tó bá gbọ́wọ́ kọ́ káyílála pọn mi sí ń kùn bó ṣe máa rí nìyẹn o mo kí yín congratulations ẹ kú oríire ṣé ẹ rí ẹ̀yin gbogbo èèyàn ẹ ti ń gbọ́ nísìn àwọn àfáà yẹn wọn ti sọ pé àwọn ẹgbẹ̀rún kan wọn ò níṣẹ́ wọn ò lẹ́nìtì ẹni tó máa gbà ó náà wá kiri bọ́n ṣe máa ṣe bí èèyàn gidi tán láwọn ríran wọ́n ti wẹjú ni o wọ́n wẹjú wọ́n ń lo òmọ̀ àfáà tó bá lòun ríran sí ẹ irọ́ ni o kò sọ fún pé òun bọ̀ wọ́n ti rí gbogbo nǹkan tó wà lára ẹ̀ wọ́n ti rí everything olórí burúkú ni wọ́n o ẹ má gba strange náà mo mọ̀ pé wọ́n ti ń pè yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ náà ṣe ń pè yín pé ẹ má sọmọ evidence tó fi dówó padà ó wà evidence wípé ó ní gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ yín nǹkan tó bá fẹ́ ṣe kán máa forí ara wọn gbé nítorí oníṣẹ́ ibi ni wọ́n iṣẹ́ burúkú kún ọwọ́ wọn so I wish you congratulations o ẹ ní jí sọfí ayé o ẹ̀yin àáfàá ẹ lọ wáṣẹ́ ṣe o ẹ ti cast o whether you are àmì Ọlọ́run from Ìlọrin or whatever lọ wáṣẹ́ ṣe torí pé ayé yín ti bàjẹ́ báyìí ìkọ̀ọ̀kan bàbá èṣù lálọ́ a máa tú àṣírí yín ni sister congratulations ẹ ṣeun. ẹ jẹ́ mọ ọkọ tó dùn mí wọ́n ètò ẹ pé àwọn àáfàá yìí wọn lè dálé ayé tí wọ́n gbé láì kárí babaláwo along kí ni babaláwo ṣe fún yín gan gbogbo ìwà burúkú ayé ìyọ̀wọ́ àyè àáfàá lọ́dẹ̀ pín sí ẹ̀yin olórí ibú àṣìlẹ̀ Ìlọrin kọ́ sẹ́pẹ̀ fún yín ní sẹ́yìn òun dáko ni sẹ́yìn lè sọ kádà ní ẹ̀ lè ṣe bíríkìlẹ̀yà ni abẹ́rẹ́ wa kẹ̀kẹ́ náà pep ẹ wá sọra yín di ọ̀lẹ abẹ́kán náà gbọ̀n ẹ máa wẹ́n tó máa lò ní 419 olórí ibú ọfẹ́ bàǹtí aláǹtí su ẹ̀ẹ́dẹ́ lọ́mọ lọ dún àwọn màálù tẹ́ǹsì nílé ẹ̀ lọ́rin àwọn màálù àpò ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀ máa bá wọn sùn kiri títí ẹ̀ lóko ẹ̀ lódò ẹlẹ́yìn ṣiṣẹ́ àfa kẹ́ pasán àtẹ̀yìn àǹtí wa náà this is big evidence for every one of us àtèmi náà àtọkùnrin àtobìnrin wa sísítà yìí sì wọ́n láwọn lọ wẹ̀ ní swimming pool wọ́n lọ sóhun tẹ́ ni ṣé èèwọ̀ ni kéèyàn lọ gbádùn ayé ẹ̀ ni ìwà àfa kan ò níṣẹ́ kí ló ń wá kiri lóhun tẹ́ kí ló ń wá kiri débi pé òun wá ẹni tó máa gbá kiri so ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ fún ẹ̀yin èèyàn tó kù tẹ̀sí ń gbọ́ wa tó jẹ́ pé ẹ̀ní tì ní problem kékeré báyìí ẹ̀ wọ́n máa ti máa tójú bọlé aláàfáà kiri kí láàfáà ní agbára wo ni Quran ní wọ́n parọ́ fún wa ó ní Quran ò lè jóná Quran ló jóná jù oyin sì láti jóná wọ́n dẹ̀ parọ́ fún yín anything tó bá ṣẹlẹ̀ sí yín báyìí máa tójú bọlé àfáà kiri ni kò ẹ̀sùwẹ́lẹ̀ yìí yá wa kò sí àfáà tó lè help yín after tó bá ba yín sùn ni kí arúgbó ya 80 years kọ́ bá ìṣòro lọ́dọ̀ àfáà ò fẹ́ fi ẹ̀yìn ya 80 years yí èpẹ̀ ni a fẹ́ bá ya ẹ̀sùn náà ni kí ló dé kò sẹ́ni tí ó kì í ní ṣòro tí ṣòro bá dé bá yín ẹ béèrè lọ́wọ́ àwọn òbí wa pé kí ni nǹkan tá à ń ṣe nílé wa ẹ nídìí ọ̀dọ̀ ẹnì kankan kó láti lọ gbé ṣòro yín bẹ́ẹ̀ nìkan tẹ bá mọ òrìṣà tó ń bọ nílé yín ẹ béèrè lọ́wọ́ àwọn òbí tó bí wa kí ló ń ṣe nílé yín nígbà wáṣẹ̀ tó bá sọ fún yín
tẹ́ ẹ bá mọ̀ bọ ẹ pé babaláwo kan kó bá yín bọ kẹ́ súre síbi òòṣà yẹn kódà kẹ́ má rí ojúbọ òòṣà yẹn mọ́ in the name of family house yín ẹ súre nípa òòṣà yẹn Òkè Ìṣòro yá di pẹ̀tẹ́lẹ̀ ẹ nídìí àáfàá kan tí ò níṣẹ́ wọ́n brainwash wa títí ẹ wo tó sọlé ayé wa dì gbogbo àwa stand sí 419 tó bá ba tèèyàn jẹ́ ẹ believe pé tẹ́ bá ti ba tèèyàn jẹ́ ayé tí yóò lè dá that is our in Nàìjíríà lọ́wọ́ yìí life tá live fún nìyẹn pé tẹ́nìkan ò bá ti ba tẹnìkan jẹ́ life ẹnìkan ò lè dá kò rí bẹ́ẹ̀ yẹn so life tá live gan àwa gan tá live life yẹn I understand yẹn ẹ wo àáfàá láwùjọ wa wọn ò níṣẹ́ wọn ò lóko wọn ò lódò ọwọ́ ẹni tó máa lò ní 419 kiri ẹ̀yin ìjọba náà ẹ̀dẹ̀ lajú kalẹ̀ ń wò wá ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin DSS so nígbà tó bá ń pààyàn everyday kẹ́ tó lè take action Boko Haram ń pààyàn ẹ̀rí kankan ṣe sí x-men wọ́n dìyàn gbé ẹ̀rí kankan ṣe sí àwọn àáfàá náà ní ìṣòwò ìṣọ́ra wọn di alápàtà ẹ̀rìn èèyàn náà fi rúbọ fàlà báyìí ẹ̀jẹ̀ yẹn làlá ń gbà báyìí ẹ̀yin DSS ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin gómìnà wa Abdulrahman gómìnà Kwara State Ìlọrin ẹ̀jẹ̀ èèyàn náà fi ń bọ àlá nílọrin báyìí láfi sọ fún yín tẹ́wúrẹ́ yín bá sọnù ẹ má wá tágùtàn yín bá sọnù ẹ lè má wá bẹ̀tọ́mọ yín bá sọnù especially obìnrin ẹ wá lọ lọrin o Ìlọrin èèyàn náà fi ń bọ àlá ń bẹ́ẹ̀ ẹ jí ká mọ nǹkan tá à ń ṣe tẹ́nìtì tó bá ṣẹlẹ̀ sí wa kò sẹ́ni tó kì í ní ṣòro tí ṣòro wá débẹ̀ dá ẹ ké pe àwọn onílẹ̀ yín ẹ ké pe àwọn babalá baba yín ẹ ké pe àwọn ìyálàyà yín wọ́n máa jẹ yín ní o ẹyẹ jí káfà kan máa tanwó gbà lọ́wọ́ yín mọ́ ẹ wo sísá wa yìí sì gbà tó lọ tó bọ̀ tó fẹ́ trust ọ̀rẹ́ wọn wọ́n padà lọ sílùú wọn ọ̀rẹ́ wọn wá fi òòṣà lù wọn ó fi búra ni wọ́n tó trust yẹ tó bá fi àlá àbí Kùránì búra fún wọn wọn ò ní believe ẹ bẹ òrìṣà yẹn tó gbogbo kan yẹn this thing is very easy tẹ́ni tàkísà ní tàtàn ó lè fi àlá àti Muhammadu àbí Kùránì tí wọ́n print ní China wọ́n máa fi búra fẹ́mi kí ló kàn mí pẹ̀lú yẹn fi àwọn irúmọlẹ̀ wa búra fògún fi búra fi Ṣàngó búra fọbàtálá búra fi Ṣàngó Olúkòso fi búra fún mi